ọ̀kan pàtàkì lára àwọn ọ̀dọ́mọkùnrin olórin fújì tí ìràwọ̀ wọn tó ṣẹ̀ṣẹ̀ ń dìde bọ̀, ìyún Alhaji Ahmed Ayinde, ẹni tọ́pọ̀ èèyàn mọ̀ sí Showboy tàbí Aláàfin Àgbàdo. Ó mà ti sọ̀rọ̀, ó ti tú àṣírí lórí ẹni tí ó lè parí ìjà àwọn gbajúgbajà olórin fújì méjì tí ìjà wọn tó ń da agboolé fújì tìbáṣìbò lásìkò yìí, ìyún Alhaji Wasiu Alabi Ajibola Ọdẹ́tọ́lá ní tí gbogbo ayé mọ̀ sí Pasuma Wonder àti Alhaji Táyé Àkàndé Adébísí, ẹni tí gbogbo ayé mọ̀ sí Táyé Currency tàbí Àpèsìn Àkọ́kọ́. Kì í ṣe ìròyìn mọ́ pé láti nǹkan bíi oṣù kẹsàn-án ọdún tó kọjá, ẹni àjọṣepọ̀ àárín Pasuma àti Táyé Currency tó dàbí bàbá àtọmọ àti ọ̀gá sí ọmọọṣẹ́ tẹ́lẹ̀ ló mà dàrú lójijì ní ìgbà tí Táyé Currency tó lọ kéde wípé òun kì í ṣe ọmọ Pasuma àti pé kẹ́nikẹ́ni má ṣe pé òun lọ́mọ Pasuma mọ́ nítorí pé kò tó ń bí lọ́mọ. Ó lọ́gàá òun lásán ni Pasuma jẹ́, àti pé ó bá jẹ́ pé nítorí pé òun ṣe àwòkọ́ṣe Pasuma tàbí lóun kọrin bíi Pasuma làwọn èèyàn fi ń pòun bí ọmọ ẹ̀. Ó ní ṣèbí Pasuma náà ti ṣe bíi Òbésèré tó sì ti ń kọrin bíi Òbésèré rí ní ìgbà kan. Ọ̀rọ̀ yẹn ni ó mà bí àwọn olólùfẹ́ Pasuma nínú àti Pasuma fún rẹ̀. Wọ́n rí i gẹ́gẹ́ bí àbùkù, àtìgbà náà sì ni ìjà àwọn méjèèjì ló ti da nǹkan lágboolé fújì tó wá jẹ́ pé oríṣiríṣi àwọn ọmọlẹ́yìn àwọn méjèèjì iná ń búra wọn ni wọ́n ń sọ̀kò ọ̀rọ̀ síra wọn. Ṣá gbogbo ìgbìyànjú àwọn èèyàn láti parí ìjà Táyé Currency àti Pasuma ni ló máa ń jásí pàbó. Bẹ́ẹ̀ lọ́pọ̀ àwọn èèyàn wádìí ẹ̀ ń béèrè wípé ta ni ẹni tó tiẹ̀ lè pe àwọn méjèèjì tí yóò bá wọn sọ̀rọ̀ lásìkò tí Showboy tóun náà máa ń kọrin bíi Táyé Currency tó ń dáhùn béèrè yìí pẹ̀lú tẹlifíṣàn Yorùbá Tòótọ́ nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe pẹ̀lú wa, ni ló ti jẹ́ kó di mọ̀ pé àwọn tó lè parí ìjà Táyé Currency àti Pasuma pọ̀, ṣùgbọ́n onílágboolé fújì ẹni tí òun mọ̀ tó dùn lójú pé ó lè parí ìjà náà tó bá ṣe tán pòun fẹ́ parí ẹ̀, ó ní máyégún ilẹ̀ Yorùbá tó tún jẹ́ olórí ọmọ ọba kílẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú, ìyún Alhaji Wasiu Ọmọgbọ́láhàn Masha Anífowóṣe, ẹni tí gbogbo ayé mọ̀ sí K1 The Ultimate. Ahmed Ayinde ní gbogbo nǹkan lòun lè fi fọwọ́ ẹ̀ sọ̀yà, lòun lè fi búra pé tí Wasiu Ayinde bá lòun fẹ́ parí ìjà Táyé Currency àti Pasuma, ó ní òtí ẹ̀ nígbà ní wákàtí kan tí ó fi yanjú ẹ̀. Ó lákọ̀ọ́kọ́ ọ̀gá, àwòkọ́ṣe àti aṣíwájú òun ni Pasuma àti Táyé Currency rí Wasiu Ayinde, bẹ́ẹ̀ ni wọ́n gbà fún un tí wọ́n tó sì máa ń gbọ́rọ̀ sí lẹ́nu ohunkóhun tó bá ti bá wọn sọ. Wọ́n ní yàtọ̀ sí eléyìí, Wasiu Ayinde lówó jù wọ́n lọ, ó tún ní òkìkí, ó tún lẹ́nu jù wọ́n lọ Nàìjíríà. Wọ́n ní ilé ìlásán ó máa rọjẹ́ kó rọrùn fún Wasiu Ayinde láti pè wọ́n láti parí ẹ̀ ju ẹnikẹ́ni lọ lágboolé fújì. Wọ́n ní bí Wasiu Ayinde tó bá pe àwọn méjèèjì pé ká bóun ní Ìjẹ̀bú Òde tó sì bá wọn sọ̀rọ̀ láàrin wákàtí kan sí 30 ìṣẹ́jú, wọ́n ló dóhun lójú pé wọn yóò parí ìjà náà. Ahmed Ayinde ti jẹ́ kó di mọ̀ wípé ọjọ́ tí Pasuma àti Táyé Currency bá ti fojú kanra wọn, ó lóun gbàgbọ́ pé ìjà náà yóò tán nítorí pé àwọn méjèèjì wọ́n nífẹ̀ẹ́ ara wọn. Ahmed Ayinde tí àwọn olólùfẹ́ mọ̀ sí Showboy tàbí Aláàfin Àgbàdo, ó ti sọ̀rọ̀ lórí ìjà Pasuma àti Táyé Currency o. Bẹ́ẹ̀ ló jẹ́ kó di mọ̀ pé ẹnìkan ṣoṣo tó lè parí ìjà náà ní kíákíá lágboolé fújì lásìkò yìí ó ní Alhaji Wasiu Ayinde Ọmọgbọ́láhàn Masha Anífowóṣe, ẹni tí gbogbo ayé mọ̀ sí K1 The Ultimate.